anabi wa sallallahu alayhi wa sallam sọ fún wa yìí pé alaykunna bit-tasbih ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ máa ṣe subhanallah wat-tahlil ẹ sì máa ṣe la ilaha illallah wat-taqdis ẹ sì máa ṣàfọ̀mọ́ fún Allah wa a'qidna bil-anamil ẹ sì máa fi àwọn kókó ọmọ àkáyín ẹ máa fi kà ẹ máa fa àwọn kókó ọmọ àkáyín ẹ máa fi kà fa innahunna mas'ulatun mustantaqat a ó bi wọn léèrè a sì mú wọn sọ̀rọ̀ a bi wọn léèrè a mú wọn sọ̀rọ̀ wala taghfalna ẹ ò gbọ́dọ̀ fọnú fọ́ra fatansayna rahma kẹwàá tàtàrà bẹ́ẹ̀ gbàgbé ìkẹ́ Olúwa. eléyìí túmọ̀ sí pé wọ́n gbà kíkẹ́ ká lo nǹkan kan ká máa fi ka báyà wọn àdérí ọ̀sán nógò tó lè tún máa lò dérí ọtí wọ́n gbà kó lò wọ́n sì bùkátà kó lo tẹ̀sùbà torí pé tẹ̀sùbà kìí sàmì Islam àwa wí tán ọwọ́ aṣọ tẹ̀sùbà máa bí mìíràn ọwájú mọ́tò rẹ̀ kó lè jáàmì kíni gánà rí kìí sàmì Islam kí láàmì Islam jama ẹ dáhùn ebi mùsùlùmí lẹ́yìn kí là ń ronú sí la ilaha illallah kí láàmì Islam náà wallahi mushkila kílámù Islam ya jama kásẹ̀sìn ó ṣe bẹ́ẹ̀ sọ pé ráwọ̀ kan ni bàbá oṣù pakùn oṣù lé abẹ́ tiẹ̀ gbọ́rọ̀ oṣù lé wọ́n ti wá fi ìràwọ̀ rondo kan lé lórí pé kíni àbí kò pé mọ́ṣáláṣí ni ní kíni àmì Islam ò ní ẹ̀sìn kó o ṣẹ̀sìn làmì Islam torí ẹ̀ yẹ ṣẹ̀sìn Islam náà dà Islam náà dà torí ẹ̀ àwa awítàn ìwọ fi tẹ̀sùbá àkọrùn ẹnìkan so mọ́wọ́ bí ìgbà tó fẹ́ jẹ̀sẹ̀ àmì kíni ẹ rí i pé gbogbo àwọn tó láwọn ń ṣẹ̀sìn kan náà wọ́n ní tẹ̀sùbá àrò tiwọn ó rí tẹ̀sùbá àwọn Nasara rí àwọn Yahudi náà ní tẹ̀sùbá tiwọn tẹ̀sùbá yìí gan ó originate ní látọ̀dọ̀ àwọn India àwọn Indoki tó yẹ kí wọ́n máa ń sin gbogbo oríṣiríṣi èrè àwọn náà nírú tẹ̀sùbá tiwọn kìí sàmì Islam kìí sàmì Islam báyà ó lè dá mi tọ̀ríkọ̀ àwọn ọmọ ẹni pé tọ̀ríkọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú tẹ̀sùbá tiwọn irú àmì àtàrà tí wọ́n máa ń dá sí tẹ̀sùbá àti kálukú yàtọ̀ síra wọn kódà wọ́n tún ní tẹ̀sùbá kan tí ọmọ rẹ̀ máa tóbi bí orí ọmọ tuntun wípé títí kiri bá wọ ara tán mo rò pé yé sẹ́kítọ̀ máa ń mú kàtí máa ń kọlù kọ́ máa kọ́ káò so abukata rẹ̀ kì í sàmì Islam lórí kí wọ́n tan ara rẹ̀ jẹ pẹ̀lú tẹ̀síwá tó ń gbé ká ẹ̀tàn jẹ́ ìtì pọ̀ jù ń bá yẹn sọ̀rọ̀ ó sì máa ẹ̀ sàkóso ọwọ́ rẹ̀ ó sì ọwọ́ òní dúró ọwọ́ òní kí á lọ ń fà wọ́n ń ṣe kútúbà jùmọ̀ àlọ́ gbé ẹnu ẹ lọ yóò tún máa fà ní. lé ẹlòmíràn máa bá sọ kárí mi kí ló ha ẹ lọ́rùn. tó ń torí de eléyìí ẹnìkan ní actually tábà lọ́wọ́ wa la máa fi ṣe nọ́mbà yẹn máa dàrú bóyá ni ó ṣe dàrú bóyá ṣe dàrú ọ̀gá fẹ́ ṣe nǹkan 33 bóyá ni ó ṣe dàrú kò lè dàrú wàláhì torí wọn ní gbogbo adhkar tánàbí sallallahu alayhi wa sallam tó fọ́nkà sí kò sí ìtọ́kọjá 100 nǹkan tánàbí ọkàn sọ ni pé ẹni tó bá ṣe o yọ gba ládá ńlá ẹnìkan ò ní gbarú ládá rẹ afẹni tó náà bá ṣerú ẹ àbí jù bẹ́ẹ̀ lọ àfẹni tó náà bá ṣe bẹ́ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ ẹni tó ṣe jù bẹ́ẹ̀ lọ yẹn kò tájẹ́tì nọ́mbà kan pàtó bọ́tí bí títí ṣe ní tó ṣe ti ju 100 lọ òun ló lè gbàjú ládá tiẹ̀ lọ
ìwọ náà fúnra ara rẹ ó lè ṣe 100 yẹn lọ but ò ní límìtì ara rẹ pé iye báyìí mo fẹ́ fi kún. àmọ́ ńgbà tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ fífà táwọn èèyàn láwọn ń fa àdìkárù wọn àdìkárù bid'iyya ńlọ́pọ̀lọpọ̀ àdìkárù yẹn àwọn àdìkárù àdádálẹ̀ ni àdìkárù tó tara ìṣirò àdádálẹ̀ wà. wọ́n lè máa wá orúkọ rẹ pẹ̀lú orúkọ màmá rẹ àtọjọ́ tán bí ọ wọ́n wá hisabilize gbogbo àwọn aráàfin tó wà ń bẹ̀. ìgbà tí wọ́n bá fi ìsáàbì gbé nọ́mbà aráàfin kọ̀ọ̀kan jáde tí wọ́n ṣe àfikún àyọkúrò àti nínà lọ́nà iye báyìí ó lè mú nọ́mbà ńlá jáde kó mú 999999999 kó mú jáde pé nítorí ọmọ ṣe lójúmọ́ kan nù tí ẹ bọ̀ so ẹ mọ̀ pé 9 bá pé 9 kí ló jẹ́ yẹn 9 pé 9 jẹ́ pure mathematicians ṣe 999,999,999 ó gbà lójúmọ́ kan bó lè yẹn ṣe wíwì kúwì ọ̀fẹ́ wí adúrú mílíọ̀nù ó sì lọ bí iṣẹ́ so kódà kó ṣe pé díkìrì tó da wọn ni kò máa wí ọ̀sọ́ dídàkudà bí kò ní kò máa sọ la hawla wala quwwata illa billah 999,999,999 ṣé la hawla wala quwwata illa billah yẹ kí ló ń wí yóò di nǹkan mi torí nọ́mbà yẹn ó máa dárú bọ̀ àti ìṣe 2000. We are going to 999 million. Abẹ́ni wọ́n máa ń jí àǹdìbídà láti ayé dọ̀rùn. Wàláhì wàá jẹ bàbá ńlá yà àǹdìbídà. Tó rò pé nǹkan gidi ló ń ṣe. Bọ́lú wa ti ṣe sọ pé amilatun nasiba. Wọ́n ń ṣiṣẹ́ kése kó wọn ò ṣiṣẹ́. Wọ́n ń jìyà kése kó wọn ò jìyà. Ṣùgbọ́n tasla naran hamiya. Iná ni ó tún padà wọ̀. Ini Umar radiyallahu anhu bàtí Umar lọ sí Baitul Maqdis bàtí àwọn mùsùlùmí gba Palestine olórí àwọn pàìtọ́ Baitul Maqdis Jerusalem ó wá lóun fẹ́ gbé kọ́kọ́rọ́ Baitul Maqdis fún Umar ló wọ́n gbé fún ó ní gbé fọ́gàgùn tọ́gbàlù Umar wá láti Madina ìrìn oṣù kan gbàtí Umar tó gba kọ́kọ́rọ́ nǹkan nínú nǹkan tí Umar rí ló wá rí báwọn Nasara ṣe ń jẹ baba ńlá yà rí gbogbo bíkíbi náà ni tí ẹ̀ bá ti jẹ́ káfìrì gbogbo bíkíbi ni tí ẹ̀ bá jọ ń bí díà rí kí wọ́n máa ṣe baba ńlá wàhálà yọ́n máa forí lájí ni yọ́n máa forí ọmọ bẹ́ẹ̀ ó lè máa pariwo bí ẹni tí nǹkan rọ́ọ̀lù ló kọ́ kó ń sẹ́sì Umar wá ra àwọn kan bẹ́ẹ̀ omi ẹkún wa bọ́ lójú Umar kí ló dé ya amiral mu'minin ó lóun rántí ọ̀rọ̀ Allah ni pé amilatun nasiba ṣùgbọ́n tasla naran hamiya kí ló dé tẹ̀ ṣiṣẹ́ kẹ́ ẹ ṣe wàhálà ní Islam kẹ́ ẹ wà lìjánà ó wá jẹ́ pé ìdí kúfúrú lẹ́yìn tí ń jìyà báyìí ẹ̀ tún wá padà wọ́nà kí ni fáyidà kò sí fáyidà mẹ́ kó ló wá mọ́sà wà lálàsẹ̀ ìdànù iná wọn wí fún ọtọ́ takú wọn lé tó ṣe tí wọn kókó bí etí ehoro gbogbo ọ̀rọ̀ tó ń bọ̀ sọ wọn kàn gbọ́n dànù pé ẹ má bá ń sọ. wàláhì tó bá yẹ pé Allah ti kọ àkọọ́lẹ̀ burúkú fún yàn bí ó sì máa ṣe nù kò síbẹ̀ sí fẹ́ ṣe tẹ́ bá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́rùn eyín náà fi jà rẹ̀ Olúwa dákun má ṣe wá lórí ibú tọ́ yẹlẹ̀ bá yé wa ẹ rí i pé nídìí adhkar bid'iyya wọ́n ń ṣe wàhálà ẹ rí tẹ̀síbá ẹlòmíì tó gbé kalẹ̀ tí ẹ bá gbé tẹ̀síbá yẹn láti sàlẹ̀ general yìí
yóò dẹ̀gbẹ́dá. tẹ́yìn náà orí nǹkan gèlè máa ń lẹ̀ tó máa ń fà ó tó takọ̀tàn ó tó takọ̀tàn ó tó takọ̀tàn ó tó kílẹ̀ ń fi ń fà musibatu. so òun sì máa wò pé wọ́n dá nǹkan mọ̀ àwọn àdìkárù zikiri ń bẹ́ẹ̀ ni àdìkárù bid'iyya ọ̀pọ̀ àmọ́ àdìkárù nàbàwìyá gbogbo ẹ̀ wà lákọọ́lẹ̀. ó ti tó àwa wàláhì ó ti tó wa. àdìkárù nàbàwìyà gan-an tá à ń ṣe mélòó la ti ṣe ń bẹ̀ níbi tó pọ̀ dé ọmọ wa wá àdìkárù bid'iyya kà ó sáyè fún. àwọn kẹ́ díkìrì kan o ẹgbẹ́sẹ̀ kan kí o ẹsẹ̀ kan ni ọ wà nílẹ̀ tẹ́ fi máa ṣe o díkìrì kan ẹ̀ máa rẹ́rìn díkìrì kan ẹ̀ máa sunkún ha wàláhì bíi dírámà oríṣiríṣi ń tanra wọn dànù. omi wọn lè ní kọ bọ́ n'òjò bí tójò ti ń rọ̀ kọ bẹ́ẹ̀ wù láì jẹ́ pé èèyàn fẹ́ gba wèrè torí pé wọ́n fẹ́ ṣe díkìrì subhanallah ọjọ́ bó ti ṣe jẹ́ lọ́ngbọ̀n o tó bá ṣàánú ara rẹ̀ kọ́ jáwọ́ ńbẹ ìyà tó ti fi jẹ́ra rẹ̀ náà tó. eléyìí fi hàn wá pé àwọn ọmọ káwa láàmà lò olúwa bí àwọn ọmọ káwa léèrè ń jọ gbẹndàl qiyamah Allahu yóò fún wọn lọ́rọ̀ sọ wọ́n jẹ́rìí fún wa wípé wọ́n fi mí ka tasbih wọ́n fi mí ka tasbih wọ́n fi mí ṣe tasbih láyé. hadithi yìí sì tún fi hàn pé ọwọ́ ọ̀tún là Nábì máa ń lò kì í lo ọwọ́ òsì ọwọ́ ọ̀tún ni máa ń lò láti fi ka adhkar kì í lo ọwọ́ òsì. روى عننا قال عبد الله بن عمرو بن العاص أني رأيت رسول الله صلى الله عليه وسلم يعقد التسبيح بيمينه مولانا بيتنفي أوات لك تسبيح يوادي لك ستبع سلاما بصلاة سي قرآن كان واتواني كاكا pàápàá jùlọ sọláàtì tọjọ ọ̀ràn yẹn bẹ́ẹ̀ ni àmàkà qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas lẹ́yìn tá a bá sálámà gbogbo sọláàtì tọjọ ọ̀ràn yẹn torí hadithi Uqba ibn Amir radiyallahu anhu ó ní amarani rasulillah sallallahu alayhi wa sallam an aqra'a bil mu'awwidhatayni في دبر كل صلاة النبي محمد صلى الله عليه وسلم أقبع ملاسة كما قل أعوذ برب الفلق أتقول أعوذ برب الناس لن يقبو صلاتك وكام إلي بيقولون ياتي سوانو لدو الإمام الترمذي نينو سنانو ري أو أولو أبو داود نينو سنانو تي واني صحابي انصفوا عيكين عقبة ابن عامر أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات دبر كل صلاة كما كان سورة متى تجتي وصو لا يبقى صلاة الإمام النووي رحمه الله أني فينبغي أن يقرأ قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس تري رواية تسقي بالمعوذات لدى أبو داود لدى الترمذي بالمعوذتين إن باتي رواية كانت تسقي بالمعوذات أجاكوا يقوم كا أو سورة متتين بكنا وكا آية الكرسي اللي تقول أما الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أما كالين بوبو صلاة وراء يقوكام تري حديث توالة أبو أمامة رضي الله عنه إليتي أبو داود الترمذي
bákan náà àwọn míì gẹ́gẹ́ bí eléyìí tí alimami Nasa'i nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra an-Nasa'i ní tírà sunan méjì tírà sunan ẹyọkan oní wọn máa ń sábà sọ pé lọ́wọ́ nu kutubu sita tá a máa sọ pé Abu Dawud an-Nasa'i at-Tirmidhi Ibn Majah Sahih al-Bukhari Sahih Muslim tírà Nasa'i tó wọnú rẹ̀ tí ń fi jẹ́ kutubu sita yẹn wọ́n ń pè ní al-Mujtaba ọ̀nà ni as-Sunan as-Sughra as-Sunanu as-Sughra sunanu tó kéré ó wá ní tírà kan míì wọ́n ń pè ní as-Sunan al-Kubra ó tóbi gidigidi ọ̀pọ̀ as-Sunan al-Kubra yẹn ó ń lọ bí ìdí 12 inú rẹ̀ ló ti gbé àdìsí jáde as-Sunan as-Sughra ìdí 4 tó àdìsí yìí Ànábì ní man qara'a ayatal kursi fi duburi kulli salatin maktuba ẹnikẹ́ni tí máa ń ka ayatal kursi lẹ́yìn sí sálámà sọ̀láàtì ọ̀ranyàn kọ̀ọ̀kan lam yamna'hu min dukhulil jannati illa an yamut nǹkan kan ò ní kọ́ dínà rẹ̀ láti wà lìjánà àyàfi kó kú àìtí ìkúlò ní wà lìjánà àmọ́ ó jẹ́ mùsùlùmí ó jẹ́ pé ìfẹ́sìn ṣeré gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan kí ayatal kursi ikú nìkan ìní ó di ọlọ́nà láti wà lìjánà ìyẹn ní kí tó o bá ti kú ọ wà lìjánà olùwàdàkùn ṣé wàá lọ́kàn nínú etélé yìí náà ó ṣe láǹfààní tá a fi ra lìjánà wọ̀ lọ́la gbẹ̀ndàl kìyàmà kí ló ń nọ nínú kó kí ayatul kursi lẹ́yìn sọ̀láàtì kọ̀ọ̀kan kó o sì kí kul huwa Allahu ahad kul a'udhu rabbil falaq kul a'udhu bi rabbin nas tó bá yẹ kó àṣùbà ni ayatul kursi ẹyọkan náà ni àwọn kul huwa Allahu mẹ́ta kul a'udhu rabbil falaq mẹ́ta kul a'udhu rabbin nas mẹ́ta bẹ́ẹ̀ náà ni sọ̀láàtul maghrib gbogbo sọ̀láàtì yòókù ọ̀kọ̀ọ̀kan náà ni eléyìí ń jẹba. ìwádìí kẹrin hukmu raf'i as-sawti bi hadhihi al-adhkar kí ni ìdájọ́ ká máa gbóhùn sókè tá a máa ń sàwọn adhkar yìí lẹ́yìn sọ̀lá. i'lam akramaka Allahu wa ra'ak annahu yushra'u li kulli musalli bimufradihi an yarfa'a bi hadhihi al-adhkar sawtahu ala hida. ọbọ̀fin ṣẹ̀ríà mu ike gbogbo ẹni tó bá ṣe sọ̀láàtì tó parí sọ̀láàtì tó sálámà ọbọ̀fin ṣẹ̀ríà mu pé kó máa ṣe gbogbo àdìkárù tó wá wípé ká ṣe lẹ́yìn sọ̀láàtì yìí níwọ̀kan kó gbóhùn rẹ̀ sókè kò sí tọkàn pẹ̀lẹ́ lómi o ìwọ lọ ń dá àdìkárù rẹ̀ ṣe o lè gbóhùn sókè astaghfirullah 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 allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illa allah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir alumina ma se ti a gbọ́dọ̀ ṣe papọ̀ alumina se ti eléyìí onani nǹkan tí ahmad ibn hanbal tó ń sọ imam malik tako al-imam shafi'i tako abu hanifa tako kílódé àwọn sọ pé àdúà ni gbogbo ń tẹ́ bá ti pè ládùà ká má gbóhùn sókè ni. ahmed ó ní àdìsí kan wà à ń bọ̀rọ̀ bọ̀ abẹ́ ní sí àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma eléyìí tó sọ fún wa nípa báwo làwọn èèyàn máa ń ṣe láyé anabi sallallahu alayhi wa sallam. ó wá látọ̀dọ̀ Ma'bad tó jẹ́ ẹrú mawla abdullahi ibn abbas ẹrú ni fún ibn abbas rí ṣùgbọ́n ibn abbas ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ẹni tó jẹ́rú fún ọ rí tó ti wá bọ́ okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ tó ti dọ́mà wọ́n máa ń pè ní mawla nítorí pé ìwọ ni wala'ul ataqati lórí rẹ̀ o ní ẹ̀tọ́ kó o jogún rẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú nítorí pé ìwọ lolówó rẹ̀ rí tó fún lómìnira islam ó wá san lẹ́san látàrí òmìnira tó fún
pé wọn náà ti dọ̀kan náà tó lè jogún rẹ̀ làákín irthuka iyyahu bisababi la bin nasab. jíjogún tí wọ́n jogún rẹ̀ kìí ṣe torí pé ó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ o, ìwọ jogún rẹ̀ nítorí sábàbí pé wọ́n lọ bọ́kùn lọ́rùn ẹ̀, torí tí ó bá bọ́kùn lọ́rùn ẹ̀ kí ni ó bá ní dépò pé wọ́n jogún ẹ̀, nítorí pé al-abdu wa ma malaka milkun li sayyidi, ẹrú àtòhun àti ntóní nǹkan ní ní fọlọ́wọ́ rẹ̀. gbà tó fún ọ lómìnira ló tó déyàn níwọ̀n náà ní, torí ẹ̀ tó bá kú ká pé gbogbo àwọn ẹni tí ó jogún rẹ̀ wọn gba gbogbo owó, kéèyàn kú kó fi ìyá rẹ̀ lẹ̀ àtọmọ rẹ̀ lóbìnrin, ìyá àtọmọ rẹ̀ lóbìnrin, á fún ya ní ìdá kan nínú mẹ́fà, á fún ọmọbìnrin ní ìdajì dúkìá, ìdá kan nínú mẹ́fà àti ìdajì dúkìá. ìyá gba ìdá kan nínú mẹ́fà ẹyọkan, ọmọbìnrin ó gba ìdajì dúkìá mẹ́ta, mẹ́ta tẹ́ bá fi kún ẹyọkan di kíni mẹ́rin, ó kù kíni méjì. méjì tó kù ta ni ó gbà? kò sẹ́lòmíì tó lè jogún rẹ̀, ìyá rẹ̀ àtọmọ rẹ̀ bìnrin nìkan ló fi lẹ̀. á lọ sọ́dọ̀ olówó rẹ̀ tó bọ́kùn lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀, ẹgbowó rẹ̀ tó kù ẹ̀yin lẹ jogún rẹ̀. ìyẹn ni pé Islam wàláhì wàláhì ọmọ wàrú rẹ̀ ni ò ní rí, ó fi dáadáa pàdé dáadáa, torí tí wọ́n bá bọ́kùn lọ́rùn rẹ̀ ẹ̀yin ò ní jogún kankan, ó ní ó gba gbogbo owó rẹ̀. àmọ́ tó bá yẹ pé ẹni tó kú yùn ó ti jẹ́rú rí, àwọn akó àfìyà rẹ̀ lẹ̀, àtọmọdékùnrin kan tó ẹsẹ̀ pósù kan àti olówó rẹ̀ tó bọ́kùn lọ́rùn rẹ̀, á fún ya ńdá kan nu mẹ́fà, á fọ ọmọkùnrin gbogbo ńtọ́sẹ̀kù. olówó tó bọ́kùn lọ́rùn rẹ̀ ńkọ́ àwọn ó jogún sùúrù, nítorí pé nǹkan kan ṣẹ́kù, tí nǹkan kan bá tó ṣẹ́kù, tó bá jẹ́ pé ẹrú yẹn kú kò fẹ́ nìkan kan lẹ̀ tó lè jogún rẹ̀, olówó ní ó jogún rẹ̀, olówó rẹ̀ tó bọ́kùn lọ́rùn rẹ̀ ní ó jogún gbogbo rẹ̀. torí ẹ̀ mawla Abdullahi bin Abbas ọgbọ́rọ̀ wa radiyallahu anhuma anna Abdullahi bin Abbas radiyallahu anhuma akhbara, oní bin Abbas fún níròyìn anna rafa'a as-sawti bi-dhikri, ike káwọn èèyàn máa ṣe dhikiri lẹ́ni tó gbóhùn sókè hina yansarifu an-nasu min al-maktuba, nígbà tí wọ́n bá parí sọ̀láàtì ọ̀ranyàn tí wọ́n ti sálámà, kana ala ahdi nabi sallallahu alayhi wa sallam, ọjà ń tó ṣe pé wọ́n máa ṣe lójú ayé ànábì. kálukú láyé rẹ̀ kìí ṣe pé wọ́n papọ̀, kálukú láyé rẹ̀. eléyìí ó wà lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì, orí máa ń ṣe sálámà ní ko astaghfirullah 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 allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram, wọn náà ń ṣe tiẹ̀. sọ́hárì gbogbo olú tí wọ́n ti ń tẹ̀lé madhabu àwọn hanabila wọ́n máa ṣe bẹ́ẹ̀, bí as-saudiya bí al-kuwait, orí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tọ́ àmọ́ gbogbo bí tí wọ́n bá jẹ́ hanbali wọ́n ṣe o, àmọ́ sunna ni sunna anabi sallallahu alayhi wa sallam ìnípò fi wọn lẹ̀, kálukú máa ń gbóhùn tiẹ̀ sókè pẹ̀lú àdìkárù tiẹ̀, anabi ọ̀jágbe máa wọn, ó túmọ̀ sí pé ọba sunna mu. Ibn Abbas ó tún sọ nù riwaya kan, ó ní kuntu a'lamu idha insarafu bidhalika idha sami'tu, tí wọ́n bá ti sálámà mọ́ máa ń tàtàrà ohun ẹni tí ń ṣe díkìrì, mọ́ máa ń tàtàrà rẹ̀ mọ̀ kí wọ́n ti sálámà. sẹ́mi kí táwọn àbí fi kú bí ọmọ ọdún mẹ́wàá ní Ibn Abbas wa, ọmọdé kékeré ni. wa ma'na hadha anna an-nasa fi ahdi rasulillahi sallallahu alayhi wa sallam, túmọ̀ eléyìí nípa àwọn èèyàn láyé anabi sallallahu alayhi wa sallam, kana kullu wahidin minhum ala hidatin yarfa'u sawtahu bil adhkari al-ma'thura, oníkálukú wọn láyé tiẹ̀ yóò máa ṣe adhkar tánàbí ní ká ṣe lẹ́yìn sọlá, ẹ máa gbóhùn rẹ̀, àmọ́ wọn ṣe papọ̀. ma'a ilmi an-nabi sallallahu alayhi wa sallam bidhalik,
min ghayri inkar anabi sì mà kọ̀kọ̀ láàfin mà kó ti di sunna tó bá fẹ́ wọlọmọ. ọ̀dà ìwádìí karùn-ún sáà lè jọ máa gbóhùn sókè sẹ́ni gbàtà tí mà adhkar tá nàbì ní ká ṣe lẹ́yìn sọ́lá sáà lè jọ máa ṣe pé astaghfirullah 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 allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. sí ọ̀tọ̀ àbọ̀tọ̀ aṣọ ìpè ká máa ṣe bẹ́ẹ̀ lápapọ̀ lẹ́yìn tá a bá sálámà bí ṣe máa ń ṣẹlẹ̀ gbọ́dọ̀ apá kan nínú àwọn tó ń ṣe sọ́lẹ̀ láwọn mọ́ṣáláṣí kan láwọn ìlú kan famunkar nta kórìíra ni o mukhalifun li hadi nabi sallallahu alayhi wa sallam tó yapa sí ìlànà nabi sallallahu alayhi wa sallam wa bid'atun muhdathatun àdádálẹ̀ ni àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ ni fi dín nínú ẹ̀sìn Allah. ní ìsìn àwọn kan ìgbàdá ń sọ pé gbogbo àwọn àdìkárù tẹ́ máa mú wá lóríṣiríṣi àkọ́kọ́ kìí sàn nábì ló fi kọ́ wa ẹni tí wọ́n ń ṣe é papọ̀ bídà pé méjì. àwọn ẹlòmí tí wọ́n ti sálámà ẹ̀ríkọ́ tí wọ́n máa ń sọ Allahumma inni a'udhu bika minal kufri wal faqri ṣé ń dáná bì ní káwé nù. àwọn ẹlòmí nìkan ya mustajibu li da'wati àbẹ́ ẹ̀gbọ́n ṣé ń dáná bì ní ká sọ ẹ̀ tí wọ́n tún jọ sọ papọ̀ bídà pé méjì. àwọn ẹlòmí wa ni ọ̀dà àti rí kàlẹ́ndà kan tá a ti ṣàlàyé àzùkárù tá a nàbì ní ká máa ṣe lẹ́yìn sọ̀lá àwọn àjọ máa ṣe papọ̀ kí ló dé wọn nítorí kó àwọn tí wọn pọ̀ nù wa tá a máa ń ṣe papọ̀ àwọn náà fi tètè ma rárá ilé kí ó lẹ̀ lọ tẹ́tì lọ kọ́ bá wọn kìí ṣe pé ńgbà tó kan lílò lẹ́ẹ̀ma ṣe bí dáa tó eléyìí pàtàkì pé ká kíyèsí ẹ gbọ́dọ̀ ṣe papọ̀ tẹ́ bá ti ṣe papọ̀ ó ti di munkar bid'atun muhdathatun fi ddin àdádálẹ̀ tẹ́ dálẹ̀ nínú ẹ̀sìn kí làwọn ẹ̀rí rẹ̀ tó fi já àdádálẹ̀ ọ̀rọ̀ anábì ni sallallahu alayhi wa sallam nínú àdìsí yàwá Aisha radiyallahu anha ó ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣe àdádálẹ̀ kankan nínú ẹ̀sìn wa yìí wọ́n fẹ́ fi nǹkan kan bọ́nú rẹ̀ tí ìsara rẹ̀ tẹ́lẹ̀ á dẹ́rù rẹ̀ padà fún ọ kò sáyè rẹ̀ ká máa ṣe díkìrì ń jàmá kò sáyè rẹ̀. bákan náà ó tún wá nù rìwáyà mi wọn nàbí ni man amila amalan laysa alayhi amruna fahuwa radd fad-du'a al-jama'i torí náà ká máa ṣàdúrà papọ̀ bí sawtin wahid lóhùn èèyàn kan ihdathun fil islam àdádálẹ̀ ní nínú ẹ̀sìn islam wa amalun laysa alayhi amrullah ìsẹ́ni tí yóò sí àṣẹ allahu lórí rẹ̀ pé ká ṣe bẹ́ẹ̀ wala amru rasulihi sallallahu alayhi wa sallam kò sì sáṣẹ ànábì lórí rẹ̀ pé ká ṣe bẹ́ẹ̀ fakana mardudan ala fa'ili torí náà á dá padà sí ọ̀dọ̀ àwọn ẹni tó ṣe. abu ishaq ash-shatibi rahimahullah olùmọ̀nlá ni nínú àwọn olùmọ̀ malikiya ó tó láti dá mọ̀ pé olùmọ̀nlá ni kó ka tírà rẹ̀ méjì ó ní tírà púpọ̀ tó sì wúlò nínú gbogbo ẹ̀kọ́ islam àmọ́ ka tírà rẹ̀ méjì al-muwafaqat fi usul al-fiqh wọn kọrú ẹ̀rí ó tún wá ní tírà kan tó ní í ṣe pẹ̀lú al-aqida al-i'tisam níbi títí ń ṣàlàyé bídà wọn kọrú ẹ̀rí nínú i'tisam yìí ẹni tí ń sọ fún wa ní kàkà máa ṣe díkìrì ní jama lẹ́yìn tá a bá parí sọ́lá faqad hasala anna ad-du'a
bihay'ati al-ijtima' ó ti wá hàn sí wa báyìí pé ká máa ṣàdúà ká péjọ máa ṣàdúà da'iman ní gbogbo ìgbà lam yakun min fi'li rasulillahi sallallahu alayhi wa sallam kò sínú sí anabi sallallahu alayhi wa sallam kama lam yakun min qawlihi kò sì sínú ọ̀rọ̀ rẹ̀ wala iqrarihi kò sì sínú tí wọ́n ṣe tó ní kò burú kò sí tó ṣẹ́kù jù kó jẹ́ àdádálẹ̀ lọ. fa iyyu khayrin idhan fi ittikhadhi ma laysa min qawli an-nabi sallallahu alayhi wa sallam àwa ni orí wo lọ́wọ́ wà nínú ká wá mú nǹkan tí èsì pé ọ̀rọ̀ ànábì ni wala huwa min fi'lihi kò sínú sí ànábì aw taqririhi kò sì sínú tánàbì tó fọwọ́ sí ṣíṣe rẹ̀ díìnàn ká wá mú lẹ́sìn orí wo lọ́wọ́ àmbẹ̀ táwa máa wẹ̀sán látara rẹ̀ àbí táwa máa wá ti ṣoríire látara rẹ̀ tí wọ́n máa ń ṣoríire látara dáadáa lẹ́nu abọ́ dá nǹkan mọ̀ má dé èsì pọ̀ fẹ́ bẹ́sìn jẹ́ mọ́ra rẹ̀ lọ. ẹ̀sìn ti pé kò bùkátà dáadáa lẹ̀ tiẹ̀ torí tó bá ti pé kò bùkátà dáadáa lẹ̀ tí nǹkan bá ti pé tó máa tún pọ́n kun yóò máa dànù ni orí tó bá gbómi sí ẹnu ẹ̀rọ tó gbé bọ́kẹ́tì sẹ́nu ẹ̀rọ tó bá ti pọ́n tó bá ti kún kí náà ṣẹlẹ̀ yóò máa ṣẹ́ dànù ni. wa kullu shay'in idha ma tamma nuqsanu gbogbo nǹkan láyé tó bá ti kún yóò máa dànù ni torí ẹ̀sìn ti pé bídà rẹ máa jẹ́ má gbé jáde o ọ̀tẹ̀ nítorí pé gbogbo bídà tó gbé jáde àti táwọn aṣíwájú rẹ gbé jáde àti tẹ̀ ń tún gbìyànjú láti gbé jáde ó rí i pé gbogbo ẹ̀ má ti ń jáde láti rí rẹ̀ ń tú àwọn ẹni tí wọ́n máa ṣàlàyé padà dálẹ̀ ni wọ́n ti dúró sẹpẹ́ torí pé ẹ má bàa bẹ̀sìn jẹ́ máa wòyàn lọ́wọ́. ṣé yìí dà bí ọ̀dà kọ̀dà tẹ̀sìn bá ti ní ọ̀dà kọ̀dà náà ni àwọn apọ̀ tó báyìí ẹni ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n ṣe pọnù náà nù ẹ mọ nǹkan ọmọ anásọmọ alìjánná ni níjọ́ gbẹndà alqiyama allahu azza wa jal yóò sọ fún baba ńlá wa adam aleyhi salam akhrij ba'th an-nar min dhurriyyatik yà àwọn ọmọ anásọtọ nínú àwọn ọmọ rẹ̀ anabi adam pé wa ma ba'th an-nar àwọn tá a lẹ́yìn ọmọ náà allah sọ pé nínú gbogbo ẹgbẹ̀rún máa yẹ yọkan lọ sí alìjánná ẹgbẹ̀rún dín kan lọ sínú ná 999 lọ sí jahannam ó ṣe fi wéra wọn uncomparable so bí wọn ṣe pọ̀ burúkú nù náà nù wọn máa sọ pé ṣé àwa lè pọ̀ tó báyìí kó ló wọ́n fi wá síná ìwọ kú lórí ìranù tó Olúwa ti fi hàn wá wa qalilun min ibadiya ash-shakur àwọn díẹ̀ làwọn ẹni tí ń ṣẹ̀sìn. وما أكثر الناس ولو حرصت بمؤمنين Olúwa sọ fún Ànábì sallallahu alayhi wa sallam àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn gbogbo bá tilẹ̀ kó gbìyànjú tó wọn ò ní gbàgbọ́ so kó ló wá má ṣe wá lọ́kàn náà tó ti kọ́ aburú fún torí ọmọ náà pọ̀ gan o ọmọ náà pọ̀ bọ́tú wá ṣe pọ̀ tó wọn ò tó bẹ́ẹ̀ nọ́mbà àwọn ò tún kúnná iná bu àyà tọ́ba ti ń da àwọn sí náà ní jahannama ọmọ sọ pé hal min mazid sálẹ̀kùn tún wà ẹ̀ máa kó bọ̀ kìí ṣe nǹkan kan ló fà tí jahannama ó fi máa sọ bẹ́ẹ̀ torí pé Allah ti sàdéhùn fún la amla anna jahannama min aljinnati wan nasi ajma'in mo búra ike máa kún iná jahannama pẹ̀lú àwọn èèyàn àtàlìjànú lápapọ̀ bẹ́sẹ̀ wọ́n rọ wọn sí tó àyè tó sẹ́kù púpọ̀ lọ́fà tí Jahannama fi máa sọ̀rọ̀ pé Olúwa ti sọ yìí pé màá kún kẹ́kẹ́ ẹ máa kó wọn bọ̀ nígbà tí gbogbo ọmọ náà bá wá tán Jahannama ò kún Allah tí Jahannama bá ń ké Allah wa gbé ẹsẹ̀ lé iná Jahannama wa sọ qatin ó tó mi yọ àmà kako títí tí fífẹ̀ rẹ̀ ó fi dọ́gba pẹ̀lú ọwọ́ ọ̀wọ́n bá àwọn ẹni tó wà ń bẹ̀. Jahannama wa rí i pé àdéhùn Allah ti pè báyìí. ṣé ìwọ ń bẹ́ẹ̀ nu ẹni tí ọ̀ ń fẹ́ kún fi ọkùn Jahannam ló fi jẹ́ pé ìgbọ́rọ̀ ló fi jẹ́ pé wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún ọ̀takú. ẹnìkan tiẹ̀ sọ pé actually ọ̀rọ̀ iná tẹ̀ máa ń sọ yẹn gan kò bọ́n lẹ́rù mà
torí tí wọn bá wọ náà gan kéésò nìkan ló máa wọ náà àwọn pọ̀ ń bẹ̀ ok ńgbà tẹ́ ẹ pọ̀ ń bẹ̀ lọ́wọ́ túmọ̀ sí pé ẹ kú oríire wíkẹ́ ìwọ náà tiẹ̀ wà ń bẹ̀ oh you are welcome ok we are all company a'udhu billah alijanna làwọn tọrọ torí ẹ kálí wà alijanna làwọn sẹ́nsẹ́ Islam kama bá wọná làṣẹ ń tẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ó ti tó kọ jáwọ́ ndèbí dà o ó ti tó kọ pati ìmọ̀ bá tèèyàn jẹ́ ni ìmọ̀ bá tèèyàn jẹ́ ẹ̀rí pé èèyàn ṣe wàhálà kò sí ládàá wọ́n ní fahuwa radd wọ́n dá padà fún ok n ta dá padà fún yàn ṣé èèyàn lè láfojúsùn àti gbalada lórí ẹnjọ gbèǹde kò sí ládàá kankan ètò tí wọ́n burú jù ní pé tó bá yẹ kó ń sàdáadáa lẹ ìwọ nìkan ló ń ṣe ó sẹpẹrẹ ó tún fi lé àwọn míì lọ́wọ́ àwọn míì tún tẹ̀lé ọ lórí àdáadáa lẹ ọ wàá ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ ó tún ru irú ẹrù ẹ̀ṣẹ̀ àwọn ẹni tó ṣì lọ́nà àwọn náà ru tiwọn o àmọ́ wò ó tún rúru rẹ̀ kólú ẹlẹ́dàá wọ́n ṣàánú wa o ilé ìjẹba o kò sí tàbí ṣùgbọ́n gbé tá a bá ronú dáadáa a rí i pé Allah fẹ́ràn wa látàrí ṣíṣe tó ṣe wá ní mùsùlùmí Allah azza wa jal ó ṣàánú wa látàrí ṣíṣe tó ṣe wá lọ́mọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam Allah azza wa jal ó ṣàánú wa látàrí fífi wá ṣe kòńgẹ́ àwọn ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn fún wa àwọn ẹni tó jẹ́ èjìká tí ò jẹ́ wọ̀ yẹ̀ àwọn ẹni tó ṣe pé wọn àjẹ́ ká bọ́ ha wọn àjẹ́ ká fìgbẹ́ sọ́nà wọ́n ń tàn mọ́lẹ̀ fún wa nínú òkùnkùn nítorí ká lè bá a ríran àìgbọ́ kò sí má àìmá bùṣe ẹni tó gbọ́ tí ó gbà ní òròjọ́ ó ní kankan wàláhì tó fẹ́ fi wí àwíjàre níwájú Allah tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà Allah ti rọ àwọn ẹrú rẹ̀ kan kíkẹ́ ẹ̀yàn máa ṣàlàyé ẹ̀sìn fún wa wàláhì tí ó bá sí polúwa ọ̀rọ̀ àwọn èèyàn kò lè rọrùn kálukú ní nǹkan tó fẹ́ fi àkókò rẹ̀ sí láyé kálukú ní nǹkan tí ń fi àkókò rẹ̀ sí so ṣùgbọ́n Allah ọ̀rọ̀ àwọn kan fẹ́ lẹ́yìn à ń ṣàlàyé ẹ̀sìn ó ti di nǹkan tó ṣe pé ó di abala kan nínú ìgbésí ayé wọn tẹ́kí tí wọn bá ti ṣe wọn gbádùn torí pé Olúwa fẹ́ fi mú nǹkan kan sẹ́yìn èmi àti wọ́ ká má bàa lẹ́nu ọ̀rọ̀ ká má bàa láwíjàre ńjọ́ gbẹ̀ndàl kìyàmà torí àwọn sọ pé àìgbọ́ ò sí má àìmá ti bù ṣe ẹni tó gbọ́ tí ó gbà ní òròjọ́ wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún wa gbogbo èdè ayé lẹ́tì rí àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn tí ń ṣàlàyé rẹ̀ wọ́n ń ṣàfihàn rẹ̀ fún wa nítorí ibà méjì kọ́ ká lè bá a gbọ́ tó bá yé wa ká lè ṣàmúlò rẹ̀ kémi pẹ̀lú rẹ̀ ó lè bá a jọ sórí rẹ̀ tó bá wá jẹ́ pé tó ń ti bí wọ́n ṣe ń ṣàlàyé rẹ̀ tó ń nǹkan mi lèmi múlò ìgbẹ́ lèmi mútọ̀ ìṣìnà lèmi ń pè ní mánà wàláhì mi mo ṣe ra mi o ò lẹ́nìkan tó lè bu bá ṣe ń ṣàlàyé ẹ̀sìn òdodo làwọn kan náà ni wọ́n ń fepo bọyọ̀ tí wọ́n ń bẹ̀sìn jẹ́ máwọn kan lọ́wọ́ ló kọ́ pé àwọn náà ń ṣàlàyé ẹ̀sìn ó lè jẹ́ pé inú agbo wọn ni wọ́n bọ́ sí o nǹkan sí ọ àfi kó máa bẹ Allah kó tètè fi ọ mọ̀nà nítorí pé tí o bá fi ọ mọ̀nà tó bá kú sórí ìṣìnà tiẹ̀ bọ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó ṣìnà ìmọ̀nà ló wá débi ìṣìnà tó fi lọ kó sọ́wọ́kọ́wọ́ tó fi lọ kó sọ́wọ́ alákòóbá tí ì sálámà torí ẹ̀ Olúwa Ẹlẹ́dàá tí ó sì àwa lọ́nà adúpẹ́ fún Allah ẹ̀sìn wa tá à ń gbọ́ yẹn ká máa mú lò má kó pamọ́ ipò dìgbà báyìí ó lè jẹ́ pé gbà tó ń dá yẹn àkókò ti kọ lẹ́yìn ọmọkùnrin rẹ̀ torí Olúwa ló mọ iye ìgbà tó lò láyè tó fi lọ
ìyẹn máa pé ọ̀pẹ̀ yàn kọ́ yá yàn torí ẹ̀ tó máa ti ń gbọ́ máa lò tó ń bá ń lò ó lè jẹ́ pé ní tí ó jẹ́ sábàbí oríire rẹ nù torí pé kò ní jẹ́ bàlẹ́jọ́ ọ̀gbọ́dájọ́ ọ̀ngbọ́ ńlóni eléyìí ó jẹ́ sábàbí oríire rẹ. ká gbọ́ ẹ̀sìn ká lò ó níyì pa gbọ́ kí sí pé ká gbọ́ láti máa fi ṣe fanfa láti máa fi ṣàríyànjiyàn nítorí pé njó lẹ́ parí àríyànjiyàn njó lẹ́ tó dà níyàn tẹ́ máa ṣẹ̀sìn nítorí pé ẹni tó bá kọ́ ìmọ̀ kò bá jẹ́ pé bó ń ṣe ń tẹ́tí gbọ́ yìí náà lọ ń tẹ́tí gbọ́ ṣùgbọ́n n tó fi ìmọ̀ tó ń gbọ́ tó fi sùn òun náà nípa ọ̀fẹ́ máa fi ṣàríyànjiyàn ó síra rẹ̀ sí ó sí tára rẹ̀ bàjẹ́ bó ń ṣe ń gbọ́ máa mú lò bó ń ṣe ń gbọ́ máa tẹ̀lé nítorí pé ẹni tí ò gbọ́ rárá òun lè máa rí àwáwí sọ ìwọ ti gbọ́ dáadáa ó sì yí ọ dáadáa ẹ̀sìn lélẹ́yìí má fi ṣàwàdà ẹ̀sìn lélẹ́yìí má gbọ́ níbi tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ má gbọ́ lọ́dọ̀ àwọn tí ó da lóru papọ̀ má sápà fún ọ àwọn ń fẹ́nu àwọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ ni wọ́n fi sínú wọn tutọ́ funfun jáde torí gbogbo ohun tí kálukú náà bá gbé lọ yóò mọ̀ pé lódodo ni táwọn mùnáfìkì náà fi rí yàn mú nítorí pé náà mọ̀ pé kí làwọn ń ṣe orí òdodo làwọn wà torí òdodo pé méjì o àmọ́ àwọn òpùrọ́ tí wọ́n sọ pé àwọn náà wà lórí òdodo wọn pọ̀ gan kó lọ ẹlẹ́dàá kó fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ẹ̀sìn òdodo kó má ṣe ṣì wá lọ́nà lẹ́yìn tó ti fọ̀nà mọ́ wá kó ṣe wá lọ́kàn nínú àwọn tó ṣe pé ní tí wọ́n ń gbọ́ ní tí wọ́n ń sọ yóò jẹ́ àwíjàre rere fún wọn lal-qiyāmah kò ní jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfir.